nígbẹ̀yìngbẹ́yín El-Rufai ti finú ẹgbẹ́ òṣèlú APC sílẹ̀, ó ti gbanú ẹgbẹ́ òṣèlú SDP lọ. Olùṣírò owó àgbà lórílẹ̀-èdè yìí ti ṣe ìlérí pé ètò ìnáwó orílẹ̀-èdè Nàìjíríà àti bí owó ṣe ń wọlé lòun yóò jẹ́ kó hàn sí gbogbo ènìyàn. Ilé-iṣẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí ti fìdí ẹ̀ múlẹ̀ pé ààrẹ Tinubu ń ṣiṣẹ́ wọ́n ṣíṣọ lójú ìdí fún àdínkù owó àwọn ohun tẹnu ń jẹ. Àjọ National Identity Management Commission (NIMC) ti fi ìkìlọ̀ síta fún gbogbo ọmọ Nàìjíríà láti ṣọ́ra fún ayédèrú ojú òpó ìforúkọsílẹ̀ fún ìwé ìdánimọ̀ ìyẹn NIN. Alága ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Rivers Tony Okocha ti ní kí gómìnà Fubara kọ̀wé fipò sílẹ̀ tàbí kó fojú winá ìyọnípò. Ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Rivers ti pàṣẹ pé kí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú alága àjọ elétò ìdìbò ní ìpínlẹ̀ ọ̀hún nítorí ó kọ̀ láti dáhùn sí ìpè wọn. Olùṣọ́ àgùntàn Chukwuemeka Ohanamere tọ́pọ̀ túmọ̀ sí Odúméje ti fi èròǹgbà rẹ̀ hàn láti díje dupò ààrẹ lọ́dún 2027. Ó ṣe ìlérí láti lo ìmọ̀ ẹ̀rọ òde òní nínú ìṣàkóso rẹ̀. Èyí làwọn ìròyìn lérèfé tó jáde láṣálẹ́ òní ọjọ́ Ajé Monday ọjọ́ 10 oṣù kẹta ọdún 2025. Àdúràmọ́mi Balógun ló ṣe olùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.